Ọlọ́run ló lo Biola síbi tó lò sí. Ọlọ́run tó dẹ̀ lo Biola, iṣẹ́ tó fẹ́ lo Biola fún, ó ṣiṣẹ́ tẹ́nibọ́dí lè withdraw mọ́. Biola ti ṣiṣẹ́ ẹ̀ tọ́lọ́run dẹ̀ fẹ́ lò fún, and God will reward her for what she has done. Amen. Àwọn tó ń doubt tẹ́lẹ̀, don't believe wípé because n tán láwọn represent pẹ̀lẹ́ jí o pẹ̀lú everything ni wípé Nigerians are free. Nobody can manipulate anybody. We use our NGO to liberate people. People should be free. Why should Lizzie go and say that girl, that innocent girl, has nobody to defend her? This and that. But now, àṣírí tú. The same platform tí wọ́n ti lọ tẹ́lẹ̀ is the same platform tí wọ́n wá ń castigate just because one can make reference. One can make reference to issue to jẹ́ pé yẹn bring it to the limelight. And somebody now replying by saying, I'm disappointed. You have even handed your own children over to me. Tí mi ò dẹ̀ bá wọn lójú jẹ́. Gbogbo ìkúnlẹ̀ Biola ẹbọ ni. Gbogbo yíyọ tí Biola lọ yọ fídíò yẹn ìwúre ni. Fún Bàbá Ìjẹ̀ṣà. The message has been passed. Thank you, sir. Go deep. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Eléyìí tá mú wá lónìí gbáǹkọ́gbì ni o. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Kó tó di pé a máa wò ó, ẹ jọ̀ọ́ ẹ bá a wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn. Ẹ click lórí subscribe button fún wa. Ọ̀fẹ́ ni subscription, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. And tó bá wù kó gbọ́. And I will start. I've said it this evening or this afternoon. I was on the platform. I think it was the platform tí mo wà lẹ́yìn. Mo lo 2 examples. Káwọn èèyàn gbọ́ dáadáa. First is that of Chief Obafemi Awolowo. He was convicted of treasonable felony in 1963 and was sentenced to 10 years imprisonment. Throughout that wà lẹ́wọ̀n àti ìgbà tí bàbá jáde, Awolowo never accepted that he was guilty. He obeyed the law, he served his jail time, but he always say his truth that he's never guilty of those offenses. They even beg him for political expediency. There is opportunity for you to beg for pardon while in prison. Awolowo refused. He said he committed no offense. And doing so will amount to bowing to injustice. Kò fi bú jọba o, kò disagree pẹ̀lú abọ́jọ́ o, kò sọ wípé this is my truth, I'm not guilty. He said, I believe I should not be in prison, but here I am. The only premier, he was the premier of the Western region, the only premier that ended up in prison for no reason. When you hear no reason stand, that is Awolowo for you. Àwọn tí wọ́n bí wa nìyẹn. Ṣojú dúdú ń gbà yẹn ni àbí sì lójú wa fẹ́ dúdú. I will now give you the second story, and that of Baba Suwe. He said Baba Suwe should keep quiet. He kept quiet. And 3 years after tí Baba Suwe dákẹ́, wọ́n ṣe máa organize the Punch interview and come here wá lọ interview Baba Suwe. Wọ́n ti mọ̀ pé ayé ti bàjẹ́ tán. They now, this is how they describe Baba Suwe o. Nígbà táwọn bàbá ayé ti wọ ayé, wọ́n ti finish ẹ̀. Wọ́n wá ní Alhaji Nurudeen Babatunde Omidina. Wọ́n fún ní full name and full title. Wọ́n tún gbé Alhaji sí. That is a man that even was not convicted, was discharged, and was awarded 25 million that was never given to him. He demanded for apology from NDNA to him. He never get him. Some years later, Baba Suwe ma kú. Ó wá make headline. Kó tó kú tán, Baba kú tó kú. Ọmọ Yorùbá ò filẹ̀ pẹ̀lú bóyá cocaine story tán cook against Baba Suwe. Wọ́n tún ló ń bá step daughter ọmọ Lára sùn. He was now struggling with it.
He died in 2021. The story of Awolowo that never kept quiet, and the story of Babasuwe that kept quiet and was only celebrated after a while. It's a lesson for Yorubas. Come on, if you see anybody telling you, quiet, don't talk, don't do this, nobody, ìlú gbogbo wa ni, Nigeria gbogbo wa la jọ ni. Let me now tell you something. Go deeper, sir. A legal system operates on the presumption of innocence until proven guilty. Tanoma proving you're guilty. The prosecution will have to bring evidences to prove you guilty of any crime. Our evidence don't be able. Evidence yet to me, we pay Tadajoba to go to the convicting you. It means that you are guilty, and even when you know that you did not commit the offense, you should accept that you have committed it. That is not what the judicial system is all about. Judicial system is no foolproof. One agree with me, even the judges can make errors. There have been cases of wrongful imprisonment. It can happen anywhere. There can be fraud forensic evidence. And we have seen it, and I will give 2 examples just like I did this afternoon. In UK and in US, Peter Sullivan was sentenced to prison. They accused him of murder. After 38 years in prison, he realized that he was not the one Jesus Christ who committed the murder. In UK, there, Google it. He was accused of the murder of a 21-year-old Bamade Diani Sinda, and he was free after 28 years in prison. I will give you another one in USA. Grover Thompson was jailed 40 years in 1981, 14 years after in prison. Kilo Shele. Timothy Kreya confessed and admitted to be the true attacker, the true criminal who committed the crime. That is to tell you, we are that jolly mistake. The only thing is that there is finality in litigation. Whatever the judges have pronounced is binding. But that does not mean that even after you have served your jail terms, you have the right, I keep telling people, you have the right to express your innocence. You have the right to say, though I've served my terms, but I did not do it. Daddy, Anywhere in the world. Daddy, let me quickly come in. Somebody said, even when they saw the video, I will go to the video. But Nigerians, some people don't even know what they call video. We are talking about a muted video. And I ask people, when you don't say no video, don't want muted. Now voice more. Kilama Zoom. It is either there is an emergency, they are running from something, or it's a game. It's a fun game. So it means that when you see muted videos, there will be visuals that can be pre-proposed to fit any context. It allows for different stories to be told. Àríyàn kan tó náwó tó ń ṣe kínní tó bá ní pé tí n bá ti jáde o ọmọ yẹn ò corporate látàárọ̀ o bá ń ṣe rìásà fún dáadáa o àwa wá wọlé àwa ṣe kínní àmọ́ bóyá ń tọ́ sọ nìyẹn náà. Go deeper. Mọ́sọ̀ tó jẹ́ pé gbogbo stories tó ń gbé wá ń sìn kò jọra wọn. Kò jọra wọn. I don't know why people are saying we saw the video clearly, but kí ni context tó wà ní video tó ń gbé wá? A muted video is flexible. It's a flexible canvas. And you know when you have a very flexible canvas like that, it is a powerful tool for content creation. And the voice over there, and the white paper narrative to and the support to share because nobody can beat his chest and say this is exactly what happened. And Baba Deshawa ti ṣe pé kí ló dé tá ara wọn míì náà kan wá ṣe pé wípé ó fi kọ́kọ́rọ́ jábàálẹ̀ ọmọ 7 years. Lọ́mọ tí police ti run test lé lórí tán ní VS ń heal lọ́wọ́ as a time tí wọ́n gbé dé police station ẹ̀dẹ̀ ni wọ́n ti discharge 7 years ago. Wọ́n dẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ discharge ọmọ yẹn. Go deeper, sir. After, when they got to police station, police said let us do our work and they did a medical test fọmọ yẹn. Wọ́n tún wá discover pé wọ́n bá spam lára ẹ̀ tó bá jẹ́ pé òótọ́ ni Okele
tó sá lọ gateman tọmọ yẹn dárúkọ kó ń bá òun sùn àti Dàmọ́lá tán arrest tí Dàmọ́lá ní wípé girlfriend ló ní o tá ẹ bá jẹ́ kó òun sọ̀rọ̀ sókè ó máa sọ wípé ọmọ yẹn ń ṣe ọ̀dà èjò girlfriend ló ní o kí lórí tẹ́ ẹ filẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn jà fún human rights tẹ́ ẹ lẹ́yìn abroadians nìyí tẹ́ ẹ ní ẹ̀mọ́ in UK it can never happen tó bá happen UK ṣé princess á lọ ni kò ní ṣẹ̀wọ̀n ni tó bá ṣẹlẹ̀ UK. Of course. So why are we deceiving ourselves? Why are we one-sided in this story? If you say, oh, wọ́n kàn fẹ́ get evidence náà fi pé bàbá Ìjẹ̀ṣà wá ẹ̀dẹ̀ fan story pọ̀ ọmọ yẹn ń shake ọmọ yẹn ń gbọ̀n ọmọ yẹn tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ni. Bẹ́ẹ̀ ni dádì nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn ó ní tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ó máa ń gbọ̀n ó máa ń sá lòun ṣe wá pé kí ló ṣẹlẹ̀ wá ló ti ń bóun sùn. Dádì ẹ kú làákàyè. Princess wá fẹ́ jáde pẹ̀lú ọmọ tó ń gbọ̀n kò tilẹ̀kùn ọmọ tó ń gbọ̀n tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà ló wá dìde ló wá lọ tilẹ̀kùn ọmọ tẹ́ ẹ ló ń gbọ̀n princess wá jáde princess wò pé ọmọ yìí o ó máa miss bí òfò jẹ́ tilẹ̀kùn mọ́ wọn ká tètè evidence o princess filẹ̀kùn lẹ̀ ọmọ ló wá dìde ọmọ tí ò fẹ́ rí bàbá Ìjẹ̀ṣà ló wá dìde ló tilẹ̀kùn pé okay I can sit comfortably now wọ́n dẹ̀ ló ń bàbá Ìjẹ̀ṣà ń bẹ̀bẹ̀ ẹjọ́ ta ló ń bẹ̀ bẹ́ẹ̀ bá mo lè ṣe bí yóò máa bẹ gbogbo. ó máa bẹ̀bẹ̀ ní bẹ́ẹ̀ ni. táwa ló tiẹ̀ ń bẹ̀ ó wá ń bẹ princess ẹ bá ó tún sọ fáwọn yẹn pé ẹ bá mi bẹ princess ṣé bí wọ́n jọ mú ni ṣé bí wọ́n jọ rí pé ó yá ẹ ló fẹ́ bá Linus ṣe bẹ́ẹ̀ náà jọ mú ni ó yẹ kó máa bẹ gbogbo wọn ni náà kí ló dé jẹ́ pé princess ló ń bẹ tó tún sọ fáwọn yẹn pé ẹ bá mi bẹ mo ṣe. Go deeper, sir. We analyze the videos that you are bringing up. The reason they left it being done, you said the real reason is that when you discover in school, won't behave back in school. What discovered 7 years ago. Reason they left it be the same reason all of our own testing, all of money 7 years ago, not this value. The same. So that reason they was the same, collapse. Now you are dating him with a minor. What voice? Okay, Kenny. In fact, you didn't inform police, so you should have recorded yourself. Okay, where is the evidence of it for us to believe? Yes, it really shelled. You cannot just bring something and slap us on the face and expect us to just conclude and follow. Shebi don't long pariwo pe yan kan fẹ́ molest social tó ń pariwo lójú títì tó rẹ̀ parọ́ mọ́yàn ṣé bọ́mọ kan ló jáde níbi last week tí VDM àti Munice àti gbogbo wọn jáde tán analyse tán discover àpò parọ́ mọ́yàn. Not in this age. Òkèlè sá lọ Dàmọ́lá àrójú ẹ̀ princess one ka story fún wa. Just like you have said, people like Detomu Olomi Oki tó ń pariwo wípé Baba Ìjẹ̀ṣà don't talk. In this age, tíyàn kúrò ní prison, the opportunity tí Baba Ìjẹ̀ṣà ní ni pé kókó restart life with his own experience. It is a mistake. I've said it yesterday. Put your loss to lo. Baba Ìjẹ̀ṣà tó o bá ti give wọn lójú wọn ní padà lẹ́yìn. That is it. Mo ti sọ kó ṣe fídíò ẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ lórí platform ẹ̀. Ó jẹ́ kí gbogbo ayé gbọ́ kó má dákẹ́ fún wọn. Tó bá mọ̀ pé òun innocent. You should continue talking. Ẹ̀rí gbogbo wọn ti ń jáde. Daddy, don't talk. Kò ṣe time you dey kó sọ abẹ́ ṣe eré ni. Kíyàn sọ̀rọ̀ síta gan daddy is healing. Èèyàn heal ìgbà pa ni. Strength is the product of the struggle. Strength is the product of the struggle. Daddy, ẹ jẹ́ sáré sọ nǹkankan. Wọ́n kọ sí wàísí wọ́n ní lórí burúkú princess wọ́n ní ó ṣe fídíò ó ń gbé Biola ṣépè. Daddy ẹjọ́ kí ló kan ti Biola tó ń gbé ṣépè báyìí? Ṣé ó ń gbé ṣépè pàṣírí wọn ti tú ni because kò yé mi daddy. Kí ni ti Biola ṣe Biola ló kọ ọwọ́ bọ̀ mọ́ǹdì ni? Daddy ẹ bá wa tọ̀mọ́lẹ̀ sọ́rọ̀ ìsà. You see, mo sọ pé àwọn èèyàn ló fún wọn l'opportunity. Àwọn èèyàn ló fún wọn l'opportunity. Àwọn Boko Haram tó ń pààyàn gan tí wọ́n pààyàn tó jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó gbogbo tó wà láyé ló wà lọ́wọ́ wọn. Gọ́ọ̀mẹ̀ntì gan reintegrate wọn. Ká tó wá sọ pé ẹ̀ńtẹ́ ìlú ó bọ́mọ sùn tó dẹ̀ lóun ò bọ́mọ sùn tó wá lọ grant interview. Ṣé bá rí BBC ṣé ń interview àwọn Boko Haram member? Ṣé wọ́n ti cancel BBC? Ṣé bí gbogbo àwọn Punch lọ interview wọn?
ṣé wọ́n ebi ìkànnù wọn tiẹ̀ wájọ́ kan tó lò ń lọ sí synagogue tó lọ grant interview ṣé wọ́n ti torí ẹ̀ lọ owó church. àbí. kí ló dé tó yẹ pé èèyàn wá grant interview ó ṣe wá dogun ó ṣe wá dọ̀tẹ̀. Kàbírù Sókótó Boko Haram government house náà ti bá jìgàn tá a pa ìpariwo onídọ̀wọ́ jìgàn òfúnjọ́ kan fún orí social media rẹ̀ ń gbádùn ara ẹ̀ lọ́ni. Bàbá Ìjẹ̀ṣà ló máa gba freedom fúnra ara ẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà ọba tí máa gbé gbogbo wọn ṣépè ṣé báwọn mọ ìgbésẹ̀ wọn ní láísẹ̀nsì pé ní nítorí bàbá Ìjẹ̀ṣà bá bẹ̀rẹ̀ fún tí wọn lọ́rùn ìgbà yẹn làwọn yẹn máa sọ pé ó ti pọ̀ jù tí bàbá Ìjẹ̀ṣà bá fẹ́ gbára ẹ̀ lẹ̀ ṣe rí bí plane bá fẹ́ run tó bá fẹ́ fly gbẹ̀yìn eré tó kọ́ máa kọ́kọ́ sá tí bàbá Ìjẹ̀ṣà ti dé yẹn kọ́kọ́ kó bò wọ́n lọ irú àwọn ìyá lórí ìsàkínní kan ti ń sọ̀rọ̀ yẹn kó ní ìwọ tí mo fọ́ mọ́lẹ̀. dádì ṣẹlẹ̀ pé yóò lórí ìṣà yẹn òun àti bàbá Ìjẹ̀ṣà bára wọn sùn ní o wọ́n bára wọn sùn ní o tó sọ pé bàbá dádì ẹ̀ wá dúró ìyá yẹn àbẹ̀ni olórí ìṣà tó wà ní Amẹ́ríkà yẹn ó ní bàbá Ìjẹ̀ṣà fẹ́ gírèpù òun àgbàlagbà yẹn ẹ wo wọ́n tó ń pa dádì ẹni kóun náà bọ́ta òun àti bàbá Ìjẹ̀ṣà wọ́n fẹ́ra wọn dáadáa ní o wọ́n fẹ́ra wọn gidi ní o wọ́n bára wọn sùn ní o consented bá sùn ní o ò dẹ̀ bọ́ta dádì ara wọn tó máa ń pa nìyẹn o dádì. because ṣẹ́rí ojúbọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ọgbọ́n dí aago díẹ̀ ní àtó bàbá Ìjẹ̀ṣà torí platform ẹ tó bá kọ́kọ́ kóbo wọn kó bá orí pàwọn èèyàn ká wá jáde ó bàbá Ìjẹ̀ṣà kárí àti bẹ̀rẹ̀ ní ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o sórí bọ̀ tó wá ń gbọ́ síbì kan ṣẹ́rí ọmọ tẹ́lẹ̀ ń ké kiri tó ń fẹ́ kiri tó ń ranjú kiri yìí ó mú àwọn yìí pé it is the super fire that can stop the lower fire. Wàláì bó ṣe wà yẹn ó mọ bí tó lè rìn sí tó bá rí i pé eléyìí tó ń bá rìn súnmọ́ ó máa kó gbàjúbọ̀ ẹni omi nobody gbogbo wọn tó wá sọ bí ìgbà tó yẹ pé bàbá Ìjẹ̀ṣà ò mọ́ sí mọ́lẹ̀ ni ordinary wọn kàn búlì wọn lára lásán wọn à lè sùn náà ordinary wọn fẹ́ dá síìdì táwọn kan àkíyèsí wọn fẹ́ dá síìdì síyàn kan lára gbogbo December wọn já sùn tán pariwo I don't know about it o ẹ lọ gbé wa o bímà ni o kinní kan ni o ọkọ single ni o ordinary accusation pé wọ́n fẹ́ dá síìdì fún yàn lára ẹ wá gbéyàn lọ sẹ́wọ̀n ó dẹ̀ lóhùn ò ṣe ẹ wá ní pé tó bá dé kó panu mọ́ ìsìn gan ló yẹ kẹ́ ẹ gbé ní tẹ́ ẹ ní jáde náà. exactly dáàdi ó ti sọ tiẹ̀ káwọn náà bọ́ síta lórí platform tí wọ́n kọ́ sọ tí wọ́n ẹ wá ń ké ẹ ń gbé Bíọ́lá ṣépè ló kàn ni. And let me tell you one thing, they have good platform láti lè lọ sọ̀rọ̀. I can tell you òdòdó dáwánsì alájà Mohbad tó bá lọ orí ẹ̀ tó bá lọ sórí platform ẹ̀ nígbà wọn náà rí tí wọ́n sọ níbẹ̀. àbí. kó fàjà at least àwọn náà ti ń sit out nísìn wọ́n máa gbọ́ mama sita it's a platform èmi náà kóra yín gbọ́n bẹ̀ àwọn náà dẹ̀ kóra wọn sọ lọ́dọ̀ Bíọ́lá wọn bá lọ́dọ̀ Bíọ́lá lọ́la platform wà bàbá Ìjẹ̀ṣà don't let them turn you to another bàbá Suwe tọ́ wá fún ní a beautiful headline ẹ̀mí bàbá Ìjẹ̀ṣà gùn arógbó èlò gbogbo plan wọn ni pé dákẹ́ nígbà tó bá yá wọ́n wá gbogbo wọ́n fi wíwá rògbé ẹ lọ ságbàdá àgbàlagé wọ́n wá ní kán yọ 2 bedroom flat fún wọ́n máa ní kí ni height ẹ bá wá sáìsì bẹ́ẹ̀dì tó gùn bàbá Ìjẹ̀ṣà ga dáadáa o ẹ bá ṣe bẹ́ẹ̀dì tó gùn dáadáa o wọ́n wá máa fẹ́ gbó ẹni tuntun níkà lówó lé ní o ẹ jẹ́ kí ṣòkòtò rẹ̀ balẹ̀ lọ́la o tó gbogbo nǹkan wá fún bàbá Ìjẹ̀ṣà ni bọ́n ṣe rí tó jáde full confidence. ara tàwọn dáàdi ara tàwọn. bàbá Ìjẹ̀ṣà tó wá look fresh ẹ̀ kẹ́ ẹ̀ ti fẹ́ máa. bàbá Ìjẹ̀ṣà fáìn mo sọ mo ní bàbá Ìjẹ̀ṣà ó tó káwọn abókùsọ̀rọ̀ àti àṣàbí olórìṣà kọ́ máa sunkún kọ́ máa bú bàbá Ìjẹ̀ṣà fáìn ó ti dó wọn adó nípa ní bàbá Ìjẹ̀ṣà ó ti gbòbó ń di wọn. bàbá Ìjẹ̀ṣà bí wọ́n sáré tó bá tó fẹ́ ṣe dá bá ń kó bàbá Ìjẹ̀ṣà so don't let anybody take kọ́ máa sọ pé òpònú ni ẹ torí wọ́n bá ti ń pè ń kúndó kìnní kan ń pè lọ́ndà kìnní kan sórí bàbá àwọn original ìpè wàá ti máa bá wọn wá ń lẹ̀ wàá dẹ̀ láwọn tó jẹ́ bí moderator lórí platform sórí lórí ìkànnì social media yìí ibẹ̀ ni gbogbo ayé wá sí o. bẹ́ẹ̀ ni o má jẹ́ kẹ́ni kankan cancel má jẹ́ kẹ́ni kankan ní kò dákẹ́ tó bá ṣe ń sọ ní kò bá bọ́tà sọ tiẹ̀ náà. Naira Marley o rí bí Naira Marley ṣe fò jáde ni ọwọ́ kúrò aṣọ ẹ̀ tó bá tó jẹ́ pé Naira Marley ní wèrè ni tó bá jẹ́ pé Naira Marley ní wèrè ni wọ́n ti sáwọ́gbó ẹni tí ó ṣe Naira Marley tó parọ́ mọ́ Naira Marley tí ò lè bẹ̀bẹ̀. ìwọ wá sọ pé Bíọ́lá kan dárúkọ ẹ ó wá ní kó máa bẹ̀ ẹ́ ìwọ tó parọ́ dádì ó parọ́ ikú mọ́ Naira Marley ó bẹ̀bẹ̀ dé ní kánsà ló parọ́ mọ́ tó fi fiẹ́lẹ̀ kánsà ló sọ pé ó ní. ẹ wo ló
Coca-Cola. Ó fẹ́ gbà tí wọ́n dáwọ́ àjọ tí wọ́n kówó jẹ. Iṣẹ́ kọ́rọ́ náà sọ. Daddy kòkòrò ọ̀kọ̀ sọ o. Àwọn ẹ̀sọ́ pé yes, ó express ara ẹ̀. Ẹ̀dá tí a ń pariwo fún. Àjẹ́ wọ́n ti ní fíìmù kí ló ń ṣe. Dágòrò ń dágbò. Ààrẹ mọ̀ dánú ọmọ ẹlẹ́dẹ̀ wọn. Dákò kàtígórì àwọn èèyàn tó kó jọ. Jẹ́ láwọn kóra wọn kiri. Ẹ ń pè celebrity. Ẹ bù àwọn tó kóra wọn jọ. And let me not lie to you. Gbogbo ọ̀rọ̀ táà ń sọ Aristotle níjọ́ tí ìyá lókè lọ́run ti bẹ̀rẹ̀. A sọ pé ìyá yóò ṣe ni kò ní í jẹ. Ṣé gbogbo kọ́sọ́mà ìyá ò lọ́mọ nìsí? Gbogbo ibi tí ìyá yẹn ṣe sí. Dájú ẹ̀ tí ẹ̀ bá wa fẹnu sí ọ̀rọ̀ ìyá àti Mini àti Ìyábọ̀ iná ìbá wa dá sí. Báwo ni Ọlọ́run ti dájọ́ odidi ọmọ náà pa. Nígbà tán náà pa Folúṣọ́, ìyá sọ di kọ́mẹ́dì ni. Ṣé bóun ni ìyá ń sọ nínú interview? Folúṣọ́ náà pa tí ìyá dẹ̀ ń different inú kinní. Tí ìyá ń sọ wípé ọmọ mi ni dáadáa, ẹ̀mú ìwà ń bá kinní kan girlfriend ìyẹn kan ní ẹ̀jẹ̀ bá ń filẹ̀. Mẹ́sàn-án lókè ẹ̀ tó yẹ kó yẹ kí ìyá ó jẹ dọ́gbùdọ́gbù. At the end of the day, sẹ́sàn òkè. Gbogbo tí ìyá ka àwọn èèyàn kan ṣé wọn máa fi kàn yá lénìí. Gbogbo iṣẹ́ tí ìyá ṣe tó jèrè ẹ̀ ìyá ó yẹ kó wà ní rìtáámẹ́ǹtì lénìí. Ẹ kò sí ẹ kó wà ní rìtáámẹ́ǹtì lè Ghana wá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n wá ń ṣe ràgà kólókóló ẹyẹ wá ń sun sí ìyá lórí ní ọbẹ̀ẹ̀dẹ̀. Ṣó yẹ kó jọra wọn? Àwọn ọmọ ìyá ló yẹ kó jáde ẹsẹ̀ ká máa sọ pé ewé ni ìṣàn yẹ ìdáàbò. Ìyá ò lọ́mọ ogun ti fẹ̀yìn rìn wọ́n ti fi wọ́n wá sọ ìyá di gẹ̀tìmá wọ́n wá ń sọlé wọ́n tàn lọ Tanzania wọ́n pé ìyánu ẹ fílẹ̀ o ẹ má fara kún ẹ fílẹ̀ jẹ́ ọmọ bá tiẹ̀ lọ o má ká yàyàyàyà bóyá òjijì tẹ́jọ́ ẹ wà lábúrọ́dù ẹ wá múra bí ìgbà tí olólùfẹ́ jáde nígbàlẹ̀ dọ̀bẹ́ẹ̀dẹ̀ ẹ̀wọ̀n táwọn ọmọ yẹn sọ yídà ẹ̀wọ̀n tó sọ yídà a lè sọ wọ́n ti bọ́ sọ yìí lára àyà ti bẹ́ẹ̀ kò yé òbí ẹ̀gbọ́n mọ́ tó ń ṣe wọ́n ti bọ́ gbogbo wọ́n ti bọ́ sí òwò ẹ̀wọ̀n tẹ̀lé ọmọ mínítì ẹ̀ ọmọ inú ẹ̀rọ̀ fún ni kí ni tẹ́lẹ̀ ọmọ bàbá alábùrẹ́dà ṣebí bàbá rẹ̀ ṣebí gíní bàbá rẹ̀ ọ̀mbrẹ́là bàbá rẹ̀ ń tàn lẹ́yìn ládọjà iṣẹ́ wo iṣẹ́ ọmọ kílẹ̀ ẹ̀sẹ̀ ti kókó kílẹ̀ kò kílẹ̀ ẹni tó ń tún ikọ̀ ọ̀la rẹ̀ jẹ́ fún bẹ̀bẹ̀ tó sọ pé àyàwó ń tògó gẹ̀rígẹ̀ àmárìdàm with my àlèyé kí ló tó kù ṣé ìyá rẹ̀ kò ní that chapter is close. Àwọn tó fẹ́ ra yìí fún lánàá ìyá ó ti pọ̀ rẹ̀ sí òwò ń ta is now ọwọ́ àdìgbèrè méjì wá ń lera wọn lójú títí ṣáà lè máa wòran ni kò sanalysis lórí ọ̀rọ̀ àwọn yẹn mọ́ n tó kù lórí àwọn yẹn táwọn wọ́n sí wípé a sọ fún yín the chapter is closed. Àwọn kan lè wà tán tó ń patronize wọn lẹ́yìn the same fate awaits them tomorrow. Òkú Folúṣọ́ tẹ́lẹ̀ fi NGO ẹ̀wọ̀ NGO sẹ́ńGO ìyá àsìkò náà tó wà nínú ti NGO òun náà tó ń pe lọ́ọ̀yà o ìyá àsìkò náà tó ń bá wọn pe lọ́ọ̀yà o NGO tí wọn táwọn méjèèjì tó ń tẹ̀ wá ń dálẹ̀ ó ti jẹ́ pé NGO òkú ni ó ti jẹ́ pé òkú ni níjẹ́ ṣe ní Nàìjíríà táwa yìí ó clear issues and discussing ó clear ẹni tó bá kórèsì àwọn ọmọ ẹ̀ in such a manner to just when they get out there, somebody will intimidate them not to speak up. Somebody will dictate their future. Somebody will determine how they are going to react, how they are going to. I can't imagine somebody has a platform and somebody is telling you you cannot hear this. This is the one. Bring this down. Bring this up. And me do le fe so pe ki Biola ugbe wale ko gbe soke. Tell them preach. Daddy. Daddy, ibi tati mo me pe nǹkan Tádé tó ń kọ́kọ́ bọ́ta tó wá sọ pé kó gbé wálẹ̀ ẹ̀ pọ́n plan ẹ̀ ni ó jẹ́ pé wà tó gbé wálẹ̀ tán ni princess wá bọ́ta tó ń ṣépè fún Bíọ́lá Bíọ́lá ẹ wo ló wá náà ṣe fíìmù kẹ wá máa wò ó fíìmù kan máa jáde ẹ jọ nígbà wo ni Yorùbá wá ní gbọ́n fẹ́ wéjú jẹ búrẹ́dì ẹ wo gbogbo àwọn ọmọ tán kójọ nu fíìmù àwọn owó tó rí tòrò mọ́ gbé nífà tẹ́ ẹ bá ń wá ìwìn àwọn natural ìwìn náà ń kójọ nísìn nínú fíìmù natural ìwìn ẹgbẹ̀wò kan ògbé kan wọ́n dẹ̀ kàn tẹ̀léra wọn á pàdé ìdìmọ̀ ní àwa ni o àwa là ń bá advertise o àwa ni o come and meet and greet ìkan jáde nínú wọn ó ní 200 èèyàn nú àwọn báyìí làwọn ti sọ di mílíọ̀nìà wọ́n dẹ̀ dá 5,000 naira owó àjọ wọn tó ń kó jẹ láàrin ara wọn bunch of lunatics
never do well. They only give them 2,000 to come on social media and discuss, talk the peace of this. No, but because the same one in Nigerians are keeping quiet and are watching them. You can see they're taking over. Hariwo inoni, tell anybody share the Bible. They will be talking and you wonder, keep talking on sona. In that time, what the Enikoma sorrow. Enikoka dake. Kill level of fire. Kini eto, kina to fail for Baba Disha to body. Someone of even keep Baba Disha cut a joke, you to share Gobeni. At least Baba Disha will come to our church. I want to release the people of the shell. I think we go out. It's one small Baba Disha. That's a boy can come up on church. People you are that to pray for and to share everything. Get every share. You claim to be Christians. And I always say Christianity is there to release humanity from the clutches of oppression. As I said, you claim to be Muslims.